àwọn tó wá sọ pé òkè ògùn ló kàn ń kọ́ wọ́n ní ìbàdàn ẹ ṣáà ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ pé ìbàdàn north west south west ẹ̀ ń pín láàrin ara yín kí ló ṣàwọn òkè ògùn kí ló dé tí ìbàdàn ò fẹ́ tiẹ̀ jẹ́ kí wọ́n débẹ̀ lẹ́ jẹ gàba. gàba kọ́ òkè mélòó lodò ní àwọn òkè ògùn ṣé sàánú odò làwa wà òkè ògùn méjì òkè ògùn wo ní ṣé one ní àbí two odò báyìí òkè méjì ló ní máa sọ fún ọ gbogbo náà gbogbo òṣèlú bá dé náà láwọn máa gbé àrèkọ òkè ògùn nǹkan kan náà jọ ní gbogbo wa lókè ògùn nísìn lánìyàn tó ṣe deputy governor bíọ́là adéoyè agbára pọ̀ òkè ògùn ni ọba tí ń jẹ ní òfìkì ọmọ ọba olúyọ̀lé ni ṣé tó náà bá fẹ́ ṣe gómìnà ṣé wọ́n pè é sókè ògùn ṣé mi sókè ògùn òkè ògùn ní bí òkè ògùn ní lọ́hùn odò làwà láàrin sínú odò làwà òkè gẹ́gẹ́ nù òkè gẹ́gẹ́ ni gẹ́gẹ́ lọ́la láàrin ògùn bá láàrin ìkẹ̀kẹ́ náà ni àgbà tó bá fẹ́ ẹ ti dá ọjà bá òkè ògùn kẹ̀kẹ́ náà ni a sọ yàtọ̀ tó ṣètò bá ti dé tó bá ti rẹ́ àgbà kan àwọn àgbẹ̀ ọmọ south west ni ó ọ̀dà níbo mò ń gbé nìsín ìbàdàn náà tún mò ń gbé tó bá fẹ́ ṣe ní agbẹ́ bàbá ìbàdàn náà tún lọ́wọ́ náà wá sì fẹ́ dìbò wọ́n àbá mi pé mo ti léèyàn níbàdàn náà tó ẹ bá sọ fáwọn landlord association wọ́n á sọ fáwọn ọ̀rẹ́ yín sọ ọmọ pé bàbá fẹ́ dìbò bàbá bá fẹ́ mú yẹn nísìn bàbá ọmọ south west lọ́mọ nǹkan kan mo ní èèyàn south west mo ní èèyàn north east north west nǹkan kan bí ilé ìyá mi bí ilé àná mi bí ilé nǹkan kan bí ó gbogbo ètò máa kọ́ra wọn á tó gbogbo ẹ̀ láàjọ pé pàtó ṣèlú bàtò bàbá ẹ̀ àjọ máa pè òkè ògùn náà òkè sẹ́mi èso òkè ògùn ọmọ tó jẹ́ ọmọ ìyá mi nísìn ọjẹ́ ẹgbẹ́ iṣẹ́ àmà ní ìràwọ̀ ní àtìsíbò ṣé kìí sọmọ òkè ògùn lọ́jẹ́ chairman lọ́jẹ́ vice chairman lọ́jẹ́ supervisor tó ṣèlú bàtì dé nìtìká tó yà pé ìwọ ọmọ Ìjẹ̀ṣà ni ọ́ ìwọ Èkìtì ni ọ́ nígbà tó bá yá. ìpè ibi ó bá ti bọ́ sí òun náà lẹ́tọ̀ọ́ sí. gbogbo wọn yóò wọlé àjọ wọlé ní àjọ tó ní ọmọ tó bá ti dé àdìtàbàdìbò ní sí gbogbo ọkàn làbáyé lábàá.